AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Happy Valentine. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ African Media Live TV tẹ́ ń wò wá nílé lóko káàkiri àgbáláyé. Mo máa fàsìkò yìí sọ pé Happy Valentine, àyájọ́ olólùfẹ́. Ọlọ́run ọba aláwùrábí tó jẹ́ kẹ́mi wá rí tọdún yìí, á jẹ́ ká rí àmọ́dúnmọ́dún, á jẹ́ ká rí èyí tó tún bọ̀ ní 2025 láyọ̀ àtàláfíà ló máa bá wa. Happy Valentine to you all. Ẹ̀yin tẹ́ ẹ ti wà ní tẹ́ ẹ ti marry ní lọ́kọláya, Happy Valentine to you. Ẹ̀yin tẹ́ pé ọjọ́ ọ̀lẹ ṣì wà, Happy Valentine to you. Àtàwọn tó ò ní ọkọ, àtàwọn tó ò ní girlfriend àbọ̀rẹ́ yín pè, Happy Valentine to every one of us. Happy Valentine to me, Happy Valentine to you, Happy Valentine to our lovers, our fans. Orí ètò náà la wà yìí o, ètò Sọ́tìyẹ kí n sọ tèmi. Kí la mú wá fún yín lónìí? Àmọ́ kí n tó mú nǹkan tá mú wá fún yín, kí n tó gbé yín débẹ̀, kí n tó já yín sí bó ṣe ń lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ mí, orúkọ mi ò yí padà. Túnsànyà ni orúkọ bàbá tó bí mi lọ́mọ. Adébọ́lá Adégoróyè Àkànní Olóhùnyọ̀, the one and only Ọba Gbádùn General, the Jagunlabi àti Dìbòmìnìjà ló ń ké sí yín lọ́wọ́lọ́wọ́ lórí ètò Sọ́tìyẹ kí n sọ tèmi lórí ìkànnì Africa Media Live Television. Òun la wà yìí. Ká tó bọ́ sínú ètò, ọ̀rọ̀ yìí ó ṣe ní kàyéfì, ó dẹ̀ sì jẹ́ ọ̀rọ̀ tó yanilẹ́nu gidi. Kí ló ṣẹlẹ̀? Ìkan náà àwọn tó ń tẹ̀lé wa, tó ń wò wá, tó ń like programs wa, àwọn ló ké sí mi. A ní dárúkọ wọn. Àwọn ló ké sí mi, ló pè mí pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Àwọn dẹ̀ fẹ́ kẹ́yin fans wa kẹ́ gbà wọ́n nímọ̀ràn, kẹ́ fún wọn nímọ̀ràn pé kí ni àwọn lè ṣe, kí ni ìgbésẹ̀ tó yẹ káwọn gbé. Ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin. Arákùnrin yìí sọ̀rọ̀, ó tẹnubọ̀rọ̀. Ó ní oṣù mẹ́ta sẹ́yìn òun rin ìrìn àjò kékeré kan. Àmọ́ ẹni tóun fẹ́ lọ́wọ́lọ́wọ́, ilé ọ̀dọ̀ òun ló ń gbé. Ó ń bá gbé ni. Wọ́n dìjọ ń gbé pọ̀ ni. Ó ní relationship àwọn ó ti ń lọ ọdún 2 àti àbọ̀. Wọ́n ti jọ ń bára wọn bọ̀. Àmọ́ ìrìn àjò tóun rìn yìí, ìgbà tóun máa dé padà sílé, òun rí pé òun bá àwọn ẹrù ọkùnrin míì bíi aṣọ ìmíì tó jẹ́ tọkùnrin míì tí kò kí ń ṣe titi ẹ̀, òun bá nulẹ̀. Òun dẹ̀ béèrè lọ́wọ́ ẹni tó ń pè níyàwó ẹ̀, ta ló láṣọ yìí? Ó ní àbúrò òun wá kí òun pé aṣọ àbúrò òun ló jẹ́. Lóun dẹ̀ gbójú. Kí la fẹ́ fàyọ? Ó ní ọjọ́ kan náà òun lọ sí ibi iṣẹ́. Òun gbàgbé nǹkan kan sílé ni. Wọ́n á ní kóun wá sílé bí ọwọ́ ọ̀sán. That time tí wọ́n wà ní break ní ọ́fíìsì wọn, ó ní kóun wá sílé. Ó ní ìwásílé òun bá ọkùnrin míì pẹ̀lú ìyàwó òun tí wọ́n jọ ń ní nǹkan. Ó ṣe sọ, kí n tẹ̀síwájú, wọ́n jọ ní nǹkan, ọkùnrin míì. Àmọ́ kí ló wá yani lẹ́nu, kí ló ṣe ní kàyéfì bẹ́ẹ̀ pé arábìnrin tá à ń sọ yìí, ó ti wà nínú oyún oṣù 2. Ó ti wà nínú oyún oṣù 2. Ọkọ tó lóyún dẹ̀ lóun dẹ̀ dé, òun ká
ọkùnrin míì tó ń bá ìyàwó òun. A tẹ̀síwájú, wọ́n ṣe ìwádìí lọ, ṣe ìwádìí bọ̀. A rí i pé oyún yìí, oyún arákùnrin yìí, òun ló ní oyún. Àmọ́ ọkùnrin míì tó wá ń bá ìyàwó ẹ̀ sùn. So ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ó fẹ́ kẹ́ fún òun nímọ̀ràn ni o. Ó ní ṣé kóun lé lọ toyúntoyún ni, àbí kóun fi sílẹ̀ ó bímọ, kóun gba ọmọ òun, kóun dẹ̀ ní kó máa bá títí ẹ̀. Àbí kí lẹ fẹ́ kóun ṣe? Àbí kó lọ ṣẹ́ oyún? Kí ni àmọ̀ràn tẹ́ lè fún? Kí lẹ fẹ́ kó ṣe? Ẹ̀yin tẹ́ ń wò wá níbikíbi tẹ́ bá ti ń wò wá, ẹ jọ̀ọ́ ẹ gba arákùnrin yìí ní ìmọ̀ràn kó má bàa ṣe àṣemáṣe. Ẹ jọ̀wọ́. Ẹ̀yin tẹ́ nílò láti pè wá àbí láti send message sí wa. Nọ́mbà wa máa wà lójú screen. Ẹ lè pè wá, ẹ lè send message sí wa ní WhatsApp. Ẹ jẹ́ ká jomi torí ọ̀rọ̀, ká sọ̀rọ̀ ńbẹ̀. Nǹkan ta ní ká mú wá fún yín ní ọjọ́ tòní nìyí. Ọ̀rọ̀ wa ò ní jù báyìí lọ lórí ètò lónìí. Àmọ́ kí n tó lọ, ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí àwọn ọlọ́jọ́ ìbí, àwọn tó ń ṣe ọjọ́ ìbí. Idayat Lekuti Abisola ó ń ṣe ọjọ́ ìbí. Àṣeyí ṣàmọ́dún, ìgbà ọdún kan ni. Ọlọ́run aláwùrábí kò ní fi ọdún eléyìí ṣe àṣemọ̀ fún yín. Ẹ dàgbà, ẹ dògbó, ẹ gbó, ẹ tọ́. Ẹ ní dàgbà ìyà, ẹ ní fojú sunkún àwọn ọmọ yín. A tún máa fàsìkò yìí kí ìyá wa, ìyáàfin Gíwà. Ẹ kú ọjọ́ ìbí náà. Ọlọ́run aláwùrábí kò ní fi eléyìí ṣe àṣemọ̀ fún yín. Ìgbà ọdún kan ni. Arábìnrin màmá wa Gíwà tí gbogbo wa mọ̀ sí ìyá Owólabí Olúwalóní. Happy birthday to you, ma. God bless you. God bless your new age. Àti ẹ̀gbọ́n wa náà, Abisolat Lekuti Idayat. Happy birthday to you. God bless you. Látorí ìkànnì Africa Media Live TV, we are saying happy birthday to the both of you. Ta ló ní kí n wá kí yín o? Ẹ̀gbọ́n yín ni o, ọ̀rẹ́ yín ni o, ẹ̀gbọ́n yín, àbúrò yín. Alhaja Kuburat Khadijat Lekuti Ìyábọ̀dé ló ní kí n kéde pé ẹ kú ọjọ́ ìbí. Ìgbà ọdún kan ni, ọdún ìyàbọ̀. Orúkọ mi ò yí padà. Ọmọọba Ọ̀túnsànyà Adébọ́lá Adégoróyè Ìjàgùnlábí àti Dìbòbìnrin, the one and only Baba Gbádùn General ló ń ké sí yín lórí ìkànnì tá a wà yìí. Africa Media Live TV, òun lè tó. Òun ni kẹ́ máa wò, kẹ́ máa like, kẹ́ máa share, kẹ́ máa comment, kẹ́ máa subscribe. Once again, we are saying happy Valentine to every one of you. God bless you. Goodbye. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.